Jamiu Adégúnwà ó ti bà nǹkan jẹ́ púpọ̀. Harifa ó dára ẹ̀ lójú ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ wípé ẹni bá báwọn bẹ̀bẹ̀ bákan ní ó rí fún ẹni bá báwọn pẹ̀tù sí Alhaji Yusuf Adépọ̀jù báyìí ní ó rí fún àwò. ẹni bá bẹ̀ Yusuf Adépọ̀jù ọmọ ìbí àwọn kò ní dáa fún tọ́ tiwọn. gbogbo ẹ̀dá kẹ̀dá ìṣọkùnrin ni o ìṣọbìnrin ni o ìṣọmọdé ni ìṣàgbá ni o wọ́n bá bẹ Yusuf àbí àkùnrin ṣorí. kò lè tó báwọn ẹnìkan kan ò ní pẹ̀tù ẹnìkan kan mo sáwọn pé kí ló dé táwọn èèyàn mọ́ bẹ̀bẹ̀ ẹnìkan kan ò ní bẹ̀bẹ̀ mọ́ lọ darán wọ́n bá pé ku yóò da jẹ tó bá pẹja yóò da jẹ tó bá pààrọ̀ gidigba yóò gbé tó àwọn òbí ẹ̀ lọ ó ti di ti Jamiu Adégúnwà àti àwọn fámìlì rẹ̀. ó ní gbogbo ẹni bá gba òun gbọ́ aleikum anfusakum ẹ wà very careful fún ara yín o ẹ mọ́ ṣàfọwọ́fà o ẹ mọ́ kọjá yé o. durrukum man dalla idha hadaytum ẹnìkan ṣayé ẹ̀ bó ti wù kò kàn yín o ẹ mọ́ para yín ẹ mọ́ ṣe ra yín léṣe lé lórí o bẹ́ẹ̀ yín bá ti mọ̀nà tẹ́ ti wà ókè fún ara yín tẹ́ wà alright fún ara yín. olúwa wa ní ìlàlá marji'ukum jami'a gbogbo yín padà bọ̀ lọ́dọ̀ Ọlọ́run wájú náà bí okun mímọ́ kó ń tún ta àmọ́lú kálukú padà wá gbóòórùn ààrẹ lọ́wọ́ àríṣẹ́ tí kálukú sí Ọlọ́run lóhun fún kálukú ní nírò. ìyẹn ló jẹ́ kí n fẹ́ rọra ṣàlàyé níwọ̀nba sókè lórí fídíò kan tí mo ṣe ní àná. Jamiu Adégúnwà ó ti bà nǹkan jẹ́ púpọ̀. Harifa ó dára ẹ̀ lójú ó fi rẹ̀ lọ́kàn balẹ̀ wípé ẹni bá báwọn bẹ̀bẹ̀ bákan ní ó rí fún ẹni bá báwọn pẹ̀tù sí Alhaji Yusuf Adépọ̀jù báyìí ní ó rí fún àwò. ẹni bá bẹ̀ Yusuf Adépọ̀jù ọmọ ìbí àwọn kò ní dáa fún tọ́ tiwọn. gbogbo ẹ̀dá kẹ̀dá ìṣọkùnrin ni o ìṣọbìnrin ni o ìṣọmọdé ni ìṣàgbá ni o wọ́n bá bẹ Yusuf àbí àkùnrin ṣoríire. kò lè tó báwọn ẹnìkan kan ò ní pẹ̀tù ẹnìkan kan mo sáwọn pé kí ló dé táwọn èèyàn mọ́ bẹ̀bẹ̀ ẹnìkan kan ò ní bẹ̀bẹ̀ mọ́ lọ darán wọ́n bá pé ku yóò da jẹ tó bá pẹja yóò da jẹ tó bá pààrọ̀ gidigba yóò gbé tó àwọn òbí ẹ̀ lọ ó ti di ti Jamiu Adégúnwà àti àwọn fámìlì rẹ̀ èmi ò pẹ̀tù sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ yẹn mọ́ o rárá bẹ́ẹ̀ bá fẹ́ jíṣẹ́ Ọlọ́run iṣẹ́ Ọlọ́run èyí sojú kan àìmọ̀ ibi tẹ́yẹ̀ lè jíṣẹ́ Ọlọ́run sí tẹ́yẹ̀ bá fẹ́ ṣe súlíwù àsúlíwù khairun láti ṣàtúnṣe ọ̀rọ̀ ìtọ́bàjẹ́ tẹ́yẹ̀ fẹ́ mọ́ tún ṣe pẹ̀yàn lè tún ṣe tán ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sì lè yanjú láyé ń bí ó dàlẹ̀ kìámọ̀ lọ́lọ́run náà fi ní ìlànà marji'ukum ẹ wàá dọ̀ mi fayunabbi'ukum bima kuntum ta'malun Ọlọ́run ní mọ̀ fún yín nírò tí kálukú ṣe so la yadurrukum man dalla idha hadaytum ìjà mi bá ṣe rẹ̀ bó ti ṣe kò disturb anybody kálukú ń sáyé lọ ládìgbà tó ti wà láhàámọ́ sí ẹni tí ń jẹun ẹni tí ń kómọ ẹni tí ń ra mọ́tò kódà àwọn èèyàn ń ṣeré pẹ̀lú ìyàwó kálukú ń ṣeré pẹ̀lú ọkọ ẹ̀ so òun ni ọmọ tí òun fọwọ́ fà tọ́já lé òun lórí kọ́mọ lọ́rùn now àwọn èèyàn ti pè mí lóríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ sí ní sẹ́ndì fídíò rẹ̀ sí mi láwọn ibi tó ti bọ̀rọ̀ jẹ́. àwọn tó wá sẹ́túmẹ̀ǹtì kiri mo bẹ̀rẹ̀ torí tọ́ lọ́hùn ẹ má pè mí mọ́ fún ọ̀rọ̀ sẹ́túmẹ̀ǹtì yìí péjọ bá pè mí máa gbé iṣẹ́ pè ní. so ọ̀rọ̀ yẹn kọjá téèyàn fẹ́ kọ́wọ́ bọ̀ pé yẹn tún ṣe so kò jẹ́ gẹ́gẹ́ bó ti jẹ́ gbogbo akadip lápapọ̀ èmi tẹ́ ń wò yìí pẹ̀lú orúkọ mi tí mò ń jẹ́ èmi ò plead fún Jamiu mi ò dẹ̀ bẹ̀bẹ̀ fún so n tó fọwọ́ ara ẹ̀ fà kọ́ lọ yanjú ara ẹ̀ kò jù bẹ́ẹ̀ náà lọ. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.